bàbá wa sáwò gangan ni transformer tí ń tanná fún gbogbo èèyàn láyé. Àbí bẹ́ẹ̀ kọ́ ni alábòsí nìkan ni ò ní dá wa lóhùn. Transformer ńlá ni bàbá wa sáò. Tọ́lọ́run ọba wa wọlé àti tóbi Ọlọ́run àti gbogbo ẹni tí wọ́n ti dùn nínú láyé Ọlọ́run ò ní jẹ́ kí transformer náà gbé náà. Ẹ dákun ìsàmì dáadáa. Máa ṣàdúrà fáwọn gíga ni wọ́n náà fi ga. Tó bá ti ń ṣépè fáwọn tó ga, èpè tó ń ṣe fún wọn wọ́n padà sórí ẹ̀. Ẹni ó ṣe rere fún ẹ, ó sì ń fi rere tí wọ́n ṣe fún ẹ, ó fi ń sú ẹni ó ṣe rere fún ẹ, ó ṣàìmọ̀ pé ọba tí ń sanni lẹ́san yóò padà san ẹ́ lẹ́san àgbákò orí ibú tó ń ṣe yẹn. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Bàbá yìí ń gbádùn mi. Èmi máa ń láìkì àwọn bàbá tí wọ́n bá máa ń gbádùn wa. Bàbá mi bẹ yóò ti sọ̀rọ̀ lórí ìjòkó. Ọ̀gbọ́n kankan wá. Kí láǹfààní owó tó ní táwọn èèyàn bẹ́nẹ́fìtì ń bẹ̀? Kí láǹfààní gíga tó ga táwọn èèyàn tó hẹ́pù àwọn èèyàn ń bẹ̀? Ẹlòmíì ga tán àtàkọ́ hẹ́pù àwọn èèyàn yìí tó ń fi ìnira kan àwọn èèyàn ni. Ìjọ tí ìnira Ọlọ́run ó bá lókèétì ẹ yóò kàn ẹ́ yóò kàn ọmọ rẹ̀ ó kó bá wọn tó pọ̀. Bàbá wa sáwò ṣe bẹ́ẹ̀. Àdìgún ọba mọ́bí wọ́n a máa sọ fún mi ní gbogbo ìgbà lákòójẹ́ dìde dúró lè bá. Àdìgún ọba mọ́bí wọ́n a máa sọ fún mi ní gbogbo ìgbà wípé ṣé ti rí bí n ti ń jẹ́ bọ́lọ̀ ti ní kí n máa jẹ́ èmi yìí ọba mọ́bí bọ́lọ̀ ti ní kí n máa jẹ́ èmi yìí. Àṣírí ẹwà mi ni sáò olóyọ̀lé àbí ẹ̀gán ni. Gbogbo oore tọ́lọ̀ ń bá ṣe fún ẹ táwọn èèyàn bá ti bẹ́nẹ́fìtì látara oore yẹn, oore ọwọ́ rẹ̀ yẹn èso oore òṣì ni. Tọ́ba tí bàbá wa sáwò rí rẹ̀. Ìzà máa jà ní ilé fẹ́rẹ̀ tọ́ líbọ̀ wọ́n látẹ̀ mọ́. Ẹ bá ń pariwo Allahu Akbar. Kí ló dé táwọn èèyàn ń bẹ̀ dáadáa? Kí ló dé táwọn èèyàn ń bẹ̀ dáadáa? Bàbá ẹni tí ń bẹ láyé là ń sọ̀rọ̀ rẹ̀, ìwọ ń bẹ láyé wọn ò rí dáadáa kan sọ lójú rẹ̀ ńgbà tó wà láyé. Bọ́ ọba kúnná àgbákò àtòfò wọn máa sọ lẹ́yìn ẹ̀. Fọ́dìlẹ̀ wọn ní orí bẹ́ẹ̀ fún bàbá wa sáà. Níjọ́ ní táwa ní haram táwa Mákà, bàbá mọ́bí wa pè gẹ́gẹ́ bí wọn náà ti máa pè tọjọ́ ma lẹ́yìn àbí tọ́lọ̀ ní o ti dìde. Àwọn kan bẹ, àwọn ọmọọṣẹ́ kan bẹ, wọ́n máa fẹ́ overtake àwọn ọ̀gá wọn ni. Wọ́n lè tì wọ́n sínú kànáà. Ọ̀gá tó gbẹ́ ọ lẹ́yìn téyìn rẹ̀ fi mú, o sì fẹ́ tì ṣubú. Ọ̀sà ìmọ̀ pé ó fẹ́ tí ọ láàrin ọ̀tọ̀tún láàrin ṣubú. Ọba mọ́bí ní ẹ ti wà ní Mákà, ẹ̀mí gígùn, àlàáfíà, ìfọ̀kànbalẹ̀ sí, ìfàyàbalẹ̀ sí, ẹ bá ń ṣe fún bàbá mi. Ọba mú ẹ bá ń ṣe fún bàbá mi Sáò Àtàndá Àkànní Ọládìtì Sáò. Ó kọ̀ yẹn gan pọ́tà bá gbọ́ ọ̀tá ọjà pàní Sáò yọ ya dànù ẹni Sáò ẹ̀fẹ́ dànù Sáò kan náà kọ́lá tó fẹ́ Sáò lónìí. Sáò kan bí zaka ìkiri ayé. Ìwọ ọ̀tẹ̀ tó wà ń bí ọ̀tẹ̀ ní ojú bìzà wọ́n kàn ń bízì lérí wèrè. Sáò ẹ̀wúrẹ̀ mùnáfìkì ò ní wí sókè.
Salilila. Ajito yìí mo sọ rí pé ọ̀dọ̀ sáùtà wá lónìí nítumọ̀. Salilila. Ọba mọ́bì ní gbogbo ń tẹ bá fẹ́ tọrọ fún mi fáwọn ọ̀gá wọn bàbá wọn sáù ní ká máa tọrọ rẹ̀ fún ẹni tó ní túlù nẹ́sọ̀ nìyẹn tó ní ọjọ́ ojú gúngún tọ́lá. Kí ló dé tó fẹ́ kẹ́ni tó ga ṣubú ọ̀sà ìmọ̀ pé ṣùṣubú tí ó ṣubú òun ní tó bá bẹ́lù ọ lérí eré rẹ̀ yóò fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ sílẹ̀ ẹlẹ̀ bíi mọ́sá fọ́rọ̀ ni ẹni wọ́n sì tó padà sókè tiẹ̀. Àwa wá bí i lónìí inú dùnú tọ́lọ̀ ń ṣe fún wọn náà tó lè yìí ní gbogbo wa wáyé àwa dùnú bí oríire ọlọ́run wọlé apá àwa dùnú bí oríire ọlọ́njọ́ oríire ó tẹ̀ láwa náà lọ́lẹ̀. Ẹ dákun sàmì dáadáa kẹ́nìkan má rora rẹ̀ pín. Bàbá gan ni wọ́n pè wọlé. Ẹ bá ń pariwo Allahu Akbar. Ṣé rí ẹni àwọn ọmọ bàbá wa sáò ẹni àwọn ọmọ tí wọ́n dúró lójú yín tí wọ́n dúró lẹ́yìn yín tó já sí pé wọn ò ní nǹkan kan tí wọ́n ń ṣe lójú yín àti lẹ́yìn yín tó ju àdúrà lọ. Nínú wọn èmi ò mẹ́lòmíì nínú wọn number 1 nínú wọn òun làdìgún ọba mọ́bì àtẹ owó sákàǹtì mi èmi ò mọ̀ pé àmì ò mọ̀ pé fóònù máa shake tó bá rí àláti gidi ṣe ẹ̀gbọ́nà tóbi gbọ́n máa ní kí lọ bá mọ́bì ń wá tó báyìí yóò ní kí sáò má kú ní bí sáò bá ti kú òun ò ní kú níbi tí wọ́n ti ń rokú sí ọ̀gá ti ẹ̀ gbogbo ọmọ ẹsẹ́ tí ń bá ń rokú sọ́gá ẹ̀ òun ni ó kú fífífífífí. Bàbá rẹ̀ ẹ wo ohun bàbá ti lẹ̀ lórí fóònù. Àwọn kọlù kan bẹ má máa gbé máa jápa fáwọn kọlù. Ohun bàbá ti lẹ̀ ọlẹ̀ bíi dọ́là. Ẹ̀lọ́sà ọlọ́wọ́ járí pẹ́sà ìṣe wá sí lọ́wọ́ ni bàbá á pè yí tá a bá ti ṣe wá sí tán ẹjẹ́ máa tẹ́ lọ bí n ti tẹ́ lọ ẹ̀ ẹjẹ́ máa tẹ́ lọ yàrá bá gbé fún bà yóò bá nábì mọ́ jẹ́ kí ló dé táwọn èèyàn yóò bá nábì sọ́mà ṣẹ́ olùsì ni wọ́n tí ẹ̀sìn bí kò sí láàrin wa gbogbo wa náà láàrin tí wá sí láyé ẹni bàbá wa sáwò ní ikú ẹwú ìtẹ̀lé bẹ́ẹ̀ má bẹ lọ́hùn gbogbo onú ilé rẹ̀ ó kú ọba bẹ lọ́hùn gbogbo onú ilé rẹ̀ ó kú ọlọ́run lè má tàn náà mi ń bẹ̀ mọ́ ìyá yẹn máa pọ̀ tí wàá jẹ tí ó pẹ́ ọlọ́run ṣe nǹkan ọ̀nbọ́lọ́run dídájú kó ṣe nǹkan wọn kó fẹ́ parẹ́ nù. máa dúnmúta orí ọ̀lẹ́ máa ké Súratun Naba'i nísìn mi kìí sábà ké àmọ́ wà pé tí ó dùn máa yí wa Àdìgún tí ó dùn mọ́ wọn jù òun ni khutuba Súratun Naba'i tí mo fẹ́ ké àti Súratul A'la a fi bẹ lọ́hùn fún bàbá kò sí tó dáa tí ò lè rápadà sí wú tọ́ bá ń fojú wo pé ó mẹ́ báńkì bá mú gbogbo nǹkan ń bẹ mọ́tò ń bẹ gbogbo nǹkan lóríṣiríṣi ń bẹ kò tó hàn Ọlọ́run lè máa ń ṣẹ́jú kan kò calm down kò mú mi ń dèdè kùn rẹ kíkùn náà má wà bẹ́ ẹlòmí bá ń wo aláti rẹ̀ báyìí a máa wo pé kò sí kankan
ọlọ́run wa ní mẹ́wàá ń bẹ. كلهم فضل الله. ebóbìnrin kan ló dé láti Mákà ń jọ Wednesday, ó dé láti Mákà, ẹ máa wọ ọlọ́run, ó sì díjọ́ jímọ̀ ó sílé, ó tún ṣàjọyọ̀, ó tún lọ jímọ̀, ó tún pelére, ó jó àṣejó gbẹ̀yìn nu, ó sílé. Nígbàtí ó díjọ́ sátidé wọ́n tún sí sàárè fún, ó sì bọ́ sọ́dọ̀ náà, ó sì bọ́ sọ́dọ̀ padà sọ́dọ̀ náà. Sẹ́ni tá sọ pé sílé ó ṣàjọyọ̀ nǹkan ṣe, kìí ṣe fíìmù o bó ti rí mọ́ sọ́yẹn o.